mo síwájú Alhaji Pasuma ṣe rẹ́kọ̀d kò sólé owó tó wà Nàìjíríà tó mọ̀ èmi Àlàmú Látúnjí Mr. Waidi àrò oko kò bọ̀bọ̀ yàtọ̀ jọ dáńkù musician Waidi Àlàmú kì í bá ń ṣe eré mi kò má sí gàlálà. Mo lọ ṣe eré kan n bá rí mánu kan máa yẹn giant báyìí ni ẹni tí mò ń sọ yìí ó lè fẹ́ mú mi báyìí kó jù mí sí nítorí mi gbé ẹni ní wéètì gan ní gẹ̀ tó ní ọ̀gá olórin yẹn dà ẹ̀tẹ̀ kọ́kọ́ wá fún mi náà tó pèrè ń ṣẹ́ máa gangan ń bọ́ lọ́wọ́ ó wà nú mọ́tò yẹn gbogbo mọ́tò yìí ó yá kẹwàá wọn lọ sínú ọ̀sà mo ní mo dáná nínú ọ̀sà kẹ gbogbo sáṣọ mi ò dẹ̀ tóbi kankan wà pé wọ́n sá fún mi wọ̀n eléyìí lọ́gá olórin ó ní mínísà ó dà pé ẹja ló máa jẹ́ wọ́n máa lọ mú ẹ̀sán máa lọ kẹ̀ ẹ̀bọ náà sà ẹ̀jẹ̀ bá ní pé èmi tí mo gbáfẹ́ lá létí olórin wọlé fẹ́ jẹ́ nílùú Èkó yìí bóyá sọ pé èmi tó gbáfẹ́ létí yẹn in fact mo ti ń tọ̀ sínú ṣòkòtò nípa eléyìí tó gbáfẹ́ lá létí ló máa irú èmi kí wà ní mí ìdíra látàhún fa tí òyìn ó ń jíjó líńgò ìlú àkété ìlú ọgbọ́n wọ́n ń jíjó líńgò à ń pè promoter kan ní Túndé Sẹ́ríkì wọ́n á gbé mi lábẹ́ pàǹgbà yẹn gbé mi lọ sí Kẹjà so ó dẹ̀ sign mi 4 years ìgbà yẹn ó gbé mi àti Alhaji Wasiu Ayinde ó ní ká jọ ṣeré ní water parks lẹ́yìn yẹn ó gbé mi àti Òbésèré náà lẹ́yìn yẹn èmi àtàwọn Òṣùpá a ṣe rẹ́kọ̀dù yẹn goodness yẹn a ṣe fídíò ẹ̀ gbogbo ìrìn àjò plan fún mi ni pé kí rẹ́kọ̀dù yẹn ká ṣe rẹ́kọ̀dù yẹn tán a máa lọ Amẹ́ríkà ni rẹ́kọ̀dù yẹn sì wà lẹ́ẹ̀kan wọ́n ń ta lọ́wọ́ ló gbéra ló lọ sí Amẹ́ríkà ó dá Amẹ́ríkà wọ́n mú wọn ní airport ní iye 2000 yẹn bí tí ìrìn àjò yẹn ti wá oyè Ọlọ́run níbi pé ká tó rí wọn ó fẹ́ lé jáde 16 years gbogbo rẹ́kọ̀dù gan àrùwó gbà ẹni ẹgbẹ́ òrùwó yẹn gbà ká ní kò sí yẹn ni àwọn ẹ pé ìrìn àjò yẹn ká ti wà l'Amẹ́ríkà tó tọ́. Èmi l'Àlàmú aró oko tí wọ́n ń wí àràbàtà ti di o igi tá a gbìn tó léwé lórí tẹ́wé wọn ń dán o ewé tí ò ní ìbàjẹ́ o láyé ń bí l'Àlàmú aró oko mi ẹ̀yin ọmọ Ẹ̀gbá ẹ̀yin ọmọ Èkìtì ẹ̀yin ọmọ Àkúrẹ́ ṣẹ́ máa làmú èmi lárówó dọ́là tó ń wí dáńkù Aláàjì tó ń wí o ṣẹ́ máa làmú aró oko dáńkù musician èmi náà mo kọrin rídòrídòdòdò dídòdò bá dórí ìrẹsì dòdòrídòdò ọmọ onídòdò ló kọ́ máa tọ́wò dòdòrídòdò ká máa bára wa ṣe lòdòdò ẹ̀yẹ dòdòrídòdò yẹn ni búdà ìdíyà ìyẹn ni bèbí tó dàmọ̀ bèbí tó rí gbọ́jẹ́ ká lọ ṣàgòdò tó bá ti débẹ̀ wọ́n ń ta dòdò kan àwọn tàgòdò náà mọ̀ nípa dòdò yẹn tán bá mú ẹ dòdò tó bá jẹ́ dòdò yẹn wọ́n á tún mú ẹ dòdò wá tún bómi sára àrùn owó kókó Àlàmú ṣé mi lọ́mọ àgbòdo bọ́bọ́ mi wà mí wálé kí n fi ẹni dòdò Àlàmú aró kókó tó ń wí o. Waidi Àlàmú arówó kókó orúkọ yẹn ò ṣàjèjì létí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn onífújì báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gangan náà. Ìgbà tá a kọ́ bẹ̀rẹ̀ eré fújì yìí ìgbà yẹn mo wà ní school bá a ṣe kúrò ní school gbà yẹn mo lọ kọ́ṣẹ́ furniture from that furniture yẹn tí mo wà ń bẹ̀ ládùúgbò kan ní Láfẹnwá lọ́dún yẹn lọ́hùn ibi tí mo ti máa ọ̀gá wa kan tàbá níṣẹ́ ńlẹ̀ ọ̀gá kan máa pín wa sí oko ká lọ bá wọn roko ń gbà yẹn ibi tí mo ti máa kọ nínú oko yẹn ni ọ̀rẹ́ ọ̀gá mi kan ti rí mi pé àwọn ọmọ ìdẹ̀ dùn mo ṣe lọ bá Alhaji Ṣẹ̀fí Àlàó yẹn pé òun lọ́mọ kan ní ibi iṣẹ́ àwọn ọmọ ìdẹ̀ dùn Ṣẹ̀fí jẹ́ kó máa bẹ́ẹ̀ gbé rìn à ń pẹ́ nìyẹn ní Gavard young millionaire kọ́lọ́mbà fọ̀rùnkẹ́ ni ẹni ẹ ti kún sí i so ẹni yẹn ló mú mi dé ọ́fíìsì àwọn Alhaji ń gbà yẹn bí tí máa bá wọn gbé ní. bó lọ́fíìsì Ṣẹ̀fí wà ń gbà yẹn. ọ́fíìsì Alhaji Ṣẹ̀fí wà ń gbà yẹn ní Àgọ́ọ̀bà ibẹ̀ lọ́fíìsì ń gbà yẹn dà pé lè bàbá wọn níbẹ̀ lọ́fíìsì ṣe ọ́fíìsì gbà yẹn wọn tí kọ́ ọ́fíìsì tó sì ń. so lọ́dún yẹn ẹni yẹn kàn mo kàn rò pé ó kàn sọ fún mi pé kí n wá lọ bá wọn ṣe iṣẹ́ because tàbá níṣẹ́ ṣọ́ọ̀bù ẹni yẹn máa ní ká wá lọ bá wọn tó bá gba job bóyá bíi bed or nǹkan kan á ní ká lọ bá wọn ṣe ní Àgọ́ọ̀bà mo rò pé bẹ́ẹ̀ ló mú mi lọ ní ó kàn mú mi yà sí ọ́fíìsì àwọn Alhaji lọ́dún yẹn lọ́nà ó ní ọ̀gá mi mú mi wákẹ̀
bá jọ́ fíìsì àwọn Ṣẹ̀fí Àlàó nígbà pátá tí ọ̀gá mi náà máa sọ pé àrò kókò wọ́n náà ti dára wá ní 89 mo kó lẹ́yìn ṣá mi ò lójú ọdún mẹ́ta lọ lẹ́yìn Sheffield but 89 ni mo kó lẹ́yìn Alhaji Sheffield kátà pé bí 1986 ṣá ni mo dé yọ Alhaji Sheffield Àlàó lọ́dún yẹn lọ́hùn. bọ́lá rówó kókò yẹn ti wá orúkọ yẹn ṣé sọ́ni mi nìyẹn. àrò kókò yẹn orúkọ bàbá mi ni okay. so orúkọ tí gbogbo àwọn ẹbí mi jẹ́ nìyẹn the first show tí màá kọ́ bá wọn lọ́njọ́ yẹn alọ́kọrin yẹn ní Èkó ní ìrántí àdúgbò ẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́ bí màá kọ́ bá wọn lọ sí Òdèrè gbàrà Èkó níbẹ̀ ta wà ní civilian lọ́dún yẹn lọ́hùn. ìgbà tẹ́mi wà lẹ́yìn Alhaji Sheffield gbà yẹn mi ò bá wọn ṣe rẹ́kọ̀dù rí o mi ṣe rẹ́kọ̀dù lẹ́yìn Alhaji Sheffield ó gbà yẹn wọ́n ti ṣe rẹ́kọ̀dù àwọn méjì là ń ṣe fọ́níṣọ̀n gbà yẹn nínú báńdì yẹn wọ́n pe bọ́ọ̀ náà ní Musiliu àtẹ̀mí Alhaji gbé cover stage nígbà yẹn lọ́hùn cover stage táwọn barista máa ń lò gbà yẹn àwọn alákan wọ́n jẹ́ fún wa lówó nínú band cover stage yẹn la fẹ́ ṣí nígbà yẹn ní ìwà àwọn brọ́dà mi kan ti rí pé ọmọ yìí náà ń kọrin káwọn náà ó kún kó máa kọrin brọ́dà mi kan tó mú ní mi ò lè kọrin o mi ò fújì mi ò ní intention láti kọrin fújì o wọ́n gbà wọn náà dùn wọ́n wá kọrin mi nìkan mi ò lè kọrin brọ́dà mi ẹ̀yìn ṣe fi ti mo wà yẹn mi gan bàbá mi gan àbárókùn sọ mi pé kí ló fẹ́ fi orchestra ṣe bí tó ń lówó dé yìí wọ́n fẹ́ kàwé wọn àrùn ẹ̀wé ní dáàdi ẹ̀wọ̀n mo kàn fi Alhaji Sheffield gbé báyìí ń lọ òdìẹ náà ní dùn pé because ẹ̀gbọ́n ti wà lá because kékeré mo ti máa ń jí wéré tí gbogbo àwọn anybody mọ̀ ládùúgbò mi pé wàhálì ó máa ń jí wéré káàkiri nígbà yẹn nígbà léyà wọ́n máa gbé mi kọ́kọ́ lọ́rùn wọ́n máa dé àga Sheriff mi lórí wọ́n máa gbó káàkiri láàrin gbogbo àwọn bàbá ọ̀rẹ́ mi àbí gbogbo àwọn ọ̀rẹ́ bàbá mi wọ́n máa fún wa lóhùn gbà yẹn so la máa ń ṣe yẹn so dáadáa máa kó lẹ́yìn Alhaji ọbọ̀dà mi sọ pé kí n máa kọrin mú ní mi ò lè kọrin o kí n tó wí ká tó fọ̀ bọ̀dá mi ti lọ invitation máa ṣe lọ́nṣìn freedom yẹn àṣẹ akọ̀sọ́ fún Alhaji pé afẹ́ dádúró ni o. ní ìsìn ẹ̀ tí ì ṣe freedom lẹ́yìn Sheffield. wọ́n ṣá lọ tẹ invitation because nǹkan tí ò yé mi mo sì wà ń kékeré ńgbà yẹn. invitation kí ló ń tẹ̀. invitation pé èmi náà máa dádúró láti máa kọrin. ẹ̀ tí gbàdúrà ọ̀gá. kò yé mi ńgbà yẹn kò yé mi torí pé búrà mi yẹn ó jẹ́ èèyàn kan tó máa ń rówó lé Musiliu Àdìsá Tùsàmbọ́ ọ̀gá mi nìyẹn àwọn àtàlájì Sheffield láwọn jọ bẹ̀rẹ̀ ni so ó máa ń rówó lé ẹni tí yẹn bá gba play méjì ó lè sí náà kan máa bá bọ̀dá mi náà jí máa ro kókò yẹn a ní ìyẹn wọ̀ pé ó tó ń kún lórí kóńkún náà lórí yín àbúrò náà ti ń kọrin kí ní ẹ̀kọ́ wọn kàn dàrú mọ́ mi lójú tó ń lẹ̀ kó wá tó lọ Alhaji Sheffield Àlàó Ọlọ́run kó bá mi kẹ́ ọ̀gá mi kẹ́mi ẹ̀gùn ìrọ̀lẹ́dá ni ó bínú lọ́dún yẹn ó sì ń bínú tìǹà ó sì ń bínú but ó kàn fi orí jì pé. bọ̀ mo máa ń rí yín lágbo Sheffield náà. mo ń wá ságun Alhaji dada tẹ́ńsọ̀n ẹ̀gbọ́n yẹn nígbà yẹn ni pé owó tó ń rún lé Musiliu lórí àbúrò náà ń kọrin. mi ò rò pé ẹ̀gbọ́n yẹn fẹ́ fi mi takùn ó tàbí ẹgbẹ́ mi ta pé fóun kí máa gbàbúrò náà ga torí ó ti gbọ́ pé à ń ṣe practice orin fújì níbì kan. ẹ̀gbọ́n kan ló kọ́ wá mú mi ló ní arókù wọ́n náà lè kọrin jáyé là ń pẹ́ ẹ̀gbọ́n yẹn wà ń Ṣàngó ní àsìkò yìí òun ló kọ́ wá bá mi pé arókù ó náà máa kọrin irinṣẹ́ wà tó máa lò mo ní mi ò lè kọ fújì ìgbà tẹ́gbọ́n yẹn wá mú mi so ó mú mi lọ bá ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì yẹn wà ní ìlú gbùngbà wọ́n pe máa yẹn ní Abija Jésù bẹ́ẹ̀ ni instrument wà ń bẹ̀ ń gbà yẹn ìgbà táwọn ṣe practice fújì yẹn ń bẹ̀ ń gbà yẹn àwọn tó ń wá sí ṣọ́ọ̀ṣì máa yẹn ló wá ń wò pé ṣé ẹni tẹ́ ń ṣe ṣọ́ọ̀ṣì náà tí wọ́n máa tún gba onífújì láyè ni máa yẹn wá tún ní pé arókò ká máa lọ ṣe ní ọ̀dọ̀ wa pé tá a bá ní ìdí instrument kẹ wá kó ká máa wá kó so ibẹ̀ ni bọ̀dá mi ti gbọ́ lọ́jú máa arókò tó pé àbúrò náà ti ń ṣe practice ní àwọn kóhun kúkú máa náwó lé ọmọ yìí so lọ́ọ̀ṣì yẹn lọ́dún yẹn lọ́wọ́ ẹlẹ́gà wọ́n pe bẹ̀rẹ̀ ní Àkámọ́ hotel lọ́dún yẹn lọ. Àkámọ́ hotel. bẹ̀rẹ̀ ti pẹ́ Alhaji Sheffield wọ́n wá kò pẹ́ bọ̀ tó sọ̀rọ̀ gan-an wọ́n fẹ́ ṣe yìí kò yé òun ó dùn èmi náà because wọ́n sọ fún mi pé máa kúrò bẹ́ẹ̀ gírì bí wọ́n fi pá mú èèyàn láti dá dúró bọ̀tẹ́ tí ì ṣe freedom báyìí náà. mi ò tí ì ṣe ó sì wù mí kí n ṣe kọ́gá mi kó pe Paso kó pòṣùpá. náà ìgbà tẹ́ wá dá dúró yẹn ní 1989 tẹ́ ti kúrò lọ́dọ̀ Sheffield yẹn báwo ni ìrìn àjò yẹn ṣe wá rí. adúpẹ́ fọlọ́run nígbà tí mo kúrò lẹ́yìn Alhaji Sheffield Àlàó
bọ̀dá mi yẹn ó ṣàbá wa rìnrìn àkọ́kọ́ ṣe rẹ́kọ̀dù mi mo ṣe rẹ́kọ̀dù fún Olúmọ Records lágége so ìrìn àjò yẹn yá à ń rere gbà torí gbogbo gbà náà orúkọ méjì ni mò ń lò bí mo ṣe ń lo Aró Kókò ni mò ń lo Ṣẹ̀fíù torí wọ́n fi ọlá Ṣẹ̀fíù Àlàó wọ́n fi gbére fún mi àwọn ọmọ Ṣẹ̀fíù ní ẹmọ yẹn ni ọmọ tó kò lẹ́yìn Ṣẹ̀fíù yẹn ní wọ́n fi ọlá ẹ̀ mo tún lo orúkọ bàbá mi náà pé ọmọ Aró Kókò ní so gbogbo àwọn kan yẹn ó jẹ́ kí ọjà yẹn yá àdẹ̀dúpẹ́ Ọlọ́run lè ní. rẹ́kọ̀dù àkọ́kọ́ ẹ ṣe fún Olúmọ Records. fún Olúmọ Records à ń pè rẹ́kọ̀dù yẹn ní Nàwà. kílẹ̀ kọ́ ń bẹ̀. síkírà látàhún fatí òyì ó ń jíjó líńgò ìlú àkété ìlú ọgbọ́n wọ́n ń jíjó líńgò líńgò Fuji music let us dance líńgò Fuji music jẹ́ ká jó àkókò rẹ́kọ̀dù yẹn ní Nàwà. Nàwà okay but àsìkò tẹ́ ẹ̀ ń sọ ibo làwọn Mọ̀rúfù Ẹbí wà. Alhaji Mọ̀rúfù Ẹbí ọ̀gá mi làwọn yẹn jẹ́ o wọ́n ti ṣáájú mi bẹ̀rẹ̀ eré mi wà lẹ́yìn Ṣẹ̀fíù tí mo ṣe ń gbé táwọn ti ń kọrin Mọ̀rúfù Ẹbí Lukman Otolo Alhaji Musili Tùsábọ́ ọlọ́mọba àforíkọ́ Musili Àdìsá Musili Àdìsá yà so ẹ̀rọ pẹ̀ nìkan náà ní sàdẹ̀lẹ́gà yẹn mo ti gbàgbé orúkọ wọn ní fújọ wọn ṣàpọ̀ ń bẹ́ẹ̀ nígbà yẹn so tó ń kọrin nígbà yẹn. Yísí Kàbàkà ńkọ́. Alhaji Yísí Kàbàkà ọ̀gá wa làwọn yẹn o ọ̀gá pátápátá làwọn yẹn Alhaji Yísí Kàbàkà ọ̀gá wa pátápátá àwọn yẹn ti wà lẹ́kọ̀ọ́. àwọn ọdún tẹ̀ ń sọ yẹn Pasuma ńkọ́. àwọn Paso náà ọ̀gá mi náà jẹ́ o Paso ọ̀gá mi ní. Màláíkà. àwọn Màláíkà ọ̀gá mi náà jẹ́. Rẹ̀mí Àlùkò. Rẹ̀mí Àlùkò mi ìsọ́sí Rẹ̀mí Àlùkò mi ìsọ́sí Rẹ̀mí Àlùkò because ìgbà tí àwa iná máa jáde lórúkọ Ọlọ́run àtànábì mọ́ ọmọ sọ̀sọ̀ ìgbà mo ṣe rẹ́kọ̀dù ní 1991 Alhaji Pasuma mo síwájú ṣe rẹ́kọ̀dù mo síwájú Alhaji Pasuma ṣe rẹ́kọ̀dù torí lọ́dún yẹn lọ́run nígbà tí mo ṣe rẹ́kọ̀dù ní 1991 mo lọ sí Mushin Alhaji Pasuma welcome ní pati ẹ̀mí àti Ẹrú Ọwá because rẹ́kọ̀dù Nàwà tí mo kọ́kọ́ ṣe lálákọ̀ọ́kọ́ Alhaji Ẹrú Ọwá Records òun lẹ́ni kọ́kọ́ ṣe fún lọ́dún yẹn lọ́hùn ó wá bá mi mo play ní 4 lọ́dún yẹn tó gbé ó wá bá mi pé kí n ṣe record fún but manager mi ń gbà yẹn ló sọ fún mi pé kí n má ṣe record fún Ẹrú Ọwá sí mọ̀ pé tí mo ṣe record fún àwọn ilé olófin kọ́ máa lọ mú mi o kí wọ́n fẹ́ mú mi fún ẹ̀gbọ́n mi ló sign contract pẹ̀lú wọn mi ò mọ̀ ẹni tí ọmọdé ni mí ń gbà yẹn owó Olúmọ Records gan mi ò gbà anything sámọ̀ pé mo ṣe record ni brother mi alone take care everything gbà yẹn I don't know mo ní jẹ́ kí n ṣe record fún ilé owó ló gbé wá yìí tí mo ti rò pé gbà yẹn kó tẹ̀gbọ́n ẹ̀kẹ́ ra mọ́tò gbà yẹn torí owó yẹn wọ́ọ̀tì gbà yẹn so kó tó di pé Ẹrú Ọwá Records kó tó lọ bá Alhaji Pasuma kó tó ṣe record mo lè forin kọ wá bíbí ni wọ́n bí màmá bẹ̀bí so ló jẹ́ first record ìjọ ẹ̀ lọ́dún yẹn mo lọ bá ní Mushin tó tẹ̀ ń kí mi àti gbọ́ record ọmọ Aró Kókò ọmọ aláwọ̀ Ṣẹ̀fíù kí nígbà yẹn welcome mi lọ́dún yẹn lọ́hùn 1991. ṣé Màláíkà ti ṣe rẹ́kọ̀dù ńgbà yẹn. Màláíkà ó dà pé ó ti ṣe rẹ́kọ̀dù ṣé Màláíkà because ọdún kan wà tí mo ti promoter mi kan ó gbé mi lọ sí Kòròdú ìgbà tó rí mi wá sọ pé ó jọ Màláíkà gan náà mi ò ṣe Màláíkà mi tí mo Màláíkà wọ́n wá fi pósítà ẹ̀wọ̀n mi pé ohun rẹ̀ náà pẹ́ jọra yín pé wọn abẹ́kọ̀tà lòun náà pé ìdáná wà l'Amẹ́ríkà mo ní mo fọ́ ọ artist kan ti wà l'Amẹ́ríkà táwọn tí mo tán pè l'Amẹ́ríkà eléyìí tóbi o. bọ̀tán lẹ́yìn ni artist àkọ́kọ́ tó kọ́ ṣe CD l'Abẹ́òkúta. yá adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run fún yẹn pé a máa kọ́ ṣe CD ní Abẹ́òkúta yìí à ń pé ẹ̀gbọ́n mi kan ní Muyideen Ayéleru London ló wà a ṣe késẹ̀tì yẹn mi báyìí ní studio kan ó wá mú lọ sí London ó lọ convert ẹ̀ sí CD ní London èmi gan lọ́dún yẹn orí mi wú because me expect pé CD Alhaji Ṣẹ̀fíù Àlàó inú ẹ̀ dùn o mo ṣíwájú wọn ṣe o inú ọ̀gá mi náà dùn pé ọmọ mi àti gbọ́ CD ọmọ Aró Kókò lórí mi bá wú inú ẹ̀ dùn lọ́dún yẹn inú ẹ̀ dùn pé Aró Kókò wàá má tẹ̀síwájú inú ẹ̀ dùn lọ́dún yẹn ó dẹ̀ ṣàdúrà fún Muyideen Ayéleru tó ṣe fún wa nígbà yẹn. Orin fújì mi kò tí débì kan a sì wà Nàìjíríà wa náà bọ̀ká dúpẹ́ dọ́lọ́run pé èèyàn fẹ́ dé Amẹ́ríkà ìgbà tí n bá kọ́ lọ sí Amẹ́ríkà òun ní year 2001 à ń pè promoter kan ní Túndé Sẹ́ríkì
ará Amẹ́ríkà ni ó rí mi ó ní kán wá mú pé òun fẹ́ unknown artist wọ́n wá gbé mi lábẹ́òkúta ń gbà yẹn gbé mi lọ sí Ìkẹjà so ó dẹ̀ sign mi 4 years Túndé Sẹ́ríkì. Kí lorúkọ record label yẹn? Goodness. Okay. Goodness ni. Èwo ni Sultan record? Òun ni Sultan record. Show náà ni. Òun náà ni. Okay, ó yá mò ń gbọ́ sórí. Túndé Sẹ́ríkì ìgbà yẹn ó gbé mi àti Alhaji Wasiu Ayinde. Ẹ ti bá Wasiu kọrin rí? Bẹ́ẹ̀ ni. Ó ní ká jọ ṣeré ní water parks. Nígbà eré méjì ló sọ fún Alhaji Wasiu Ayinde pé Alhaji pé kán lè mọ ọmọ yìí. Ìkan ṣiṣẹ́ yẹn fún mi. Kán lè boost mi lọ́dún yẹn lọ́hùn. Ìkan ní The Rovers Hotel nìbàdàn. Ìkan ní water parks. Lẹ́yìn yẹn ó gbé mi àtògbésèrè náà ní The Rovers Hotel. Lẹ́yìn yẹn èmi àtàwọn Òṣùpá ní Thunder ní Ìpájà ní Abidab Hotel. So ẹni yìí ó gbìyànjú lórí mi gan. A ṣe rẹ́kọ̀dù yẹn Goodness yẹn a ṣe fídíò ẹ̀ tó náwó lórí fídíò yẹn gan but ìgbà tẹ́ni tó máa lọ sí Amẹ́ríkà wọ́n mú wọn ní airport ní year 2000 yẹn. Kí ló ń ṣe? Bí tí ìrìn àjò yẹn ti wá oyè Ọlọ́run débi pé ká tó rí wọn ó fẹ́ lé bí i 16 years gbogbo rẹ́kọ̀dù gan àrùwó gbà ẹni ẹgbẹ́ òrùwó yẹn gbà so wọ́n ṣẹ̀ fi wọ́n lẹ̀ ní Amẹ́ríkà so ká ní kò sí yẹn ni àwọn ẹ pé ìrìn àjò yẹn ká ti wà l'Amẹ́ríkà tipẹ́tipẹ́. Ẹ̀dọ́nà ẹni yẹn ti ṣiṣẹ́ tán fún yín? Wọ́n ti ṣiṣẹ́ tán. Ṣọ́ wá ń kóṣẹ́ yẹn lọ sí Amẹ́ríkà ni? No rẹ́kọ̀dù yẹn wọ́n ti ṣe tán Alágbádá records ló ta rẹ́kọ̀dù yẹn wọ́n ta rẹ́kọ̀dù yẹn tán pátápátá àwọn èèyàn ra Goodness but ẹni yẹn kò nánú owó rẹ́kọ̀dù yẹn rárá torí ọ́fíìsì wa wà ní Ìkẹjà ọ́fíìsì Alhaji Wasiu Ayinde wà lókè ní first floor àwa wà ní second floor ẹni yẹn gba ọ́fíìsì tèmi náà ń bẹ̀ so gbogbo ìrìn àjò plan fún mi ni pé kí rẹ́kọ̀dù yẹn ká ṣe rẹ́kọ̀dù yẹn tán a máa lọ Amẹ́ríkà ni so ẹni wá sọ pé rẹ́kọ̀dù yẹn sì wà nílẹ̀ gan wọ́n ń ta lọ́wọ́ ló gbéra ló lọ sí Amẹ́ríkà ó dá Amẹ́ríkà ní November yẹn tó dá Amẹ́ríkà ní year 2000 ni wọ́n year 2001 so náà mú ní Amẹ́ríkà àmú bí ìrìn àjò yẹn ṣe jẹ́ so adúpẹ́ lọ́lọ́run pé wọ́n ti fi wọ́n lẹ̀ o ẹni yẹn wà live ó wà l'Amẹ́ríkà mẹ́ Túndé Sẹ́ríkì kọ́lọ́n bá mi dúró tì wọ́n. Àmín Ọlọ́run èèyàn dáadáa ni torí ẹni yìí ó gbìyànjú lórí mi ó fi odidi pick up ló fi kó aṣọ fún mi tó jẹ́ pé ọ̀gá RTV Lagos lọ́dún yẹn lọ́run ó wò báyìí pé irú artist wo lélẹ̀ kò ṣẹlẹ̀ rí odidi pick up ní bàtà everything gbogbo ẹ̀ ló rù fún mi gbà yẹn even go ti work Germany tí mo fẹ́ lọ gbà yẹn bí mo kọ́ lọ ṣe lọ lo 2 weeks ní Germany pé kóun dé Amẹ́ríkà gbà yẹn kó send owó wọ́n ti kó fáìlì dọ́kúmẹ́ntì ẹ̀ ti wà lẹ̀ kó send owó kí n lọ Germany kí n lọ ṣe show kan ní gbogbo àwọn ìrìn àjò yẹn ṣẹlẹ̀ adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run á ṣe ètò dáa. Ọ̀dẹ̀ yẹn ní gbogbo ìrìn àjò yẹn ló ti ń fawọ́ ṣáà ń gbìyànjú Ọlọ́run ṣe show à ń lọ bí ẹ̀jẹ̀ láti gbà. Lẹ́yìn tí mo ṣe Goodness yẹn tán àbúrò mi kan wọ́n pè ní Aloma. Mo ń bọ̀ kẹ́ tó lọ sórí àbúrò yẹn kí lẹ kọ́nu Goodness yẹn náà. Goodness yẹn bẹ́ẹ̀ mo ti kọrin. Ayídi alamumudode mo gbórin dé mo gbèlúdé o ó yẹ ká jọjú àwa lẹni tẹ́ ń wí arówó kókò arówó dọ́là dákú musician ọmọ orígun ọmọ àṣìbí ìṣẹ̀yọ̀ ó yẹ ká jọjú. Níbẹ̀ ni mo ti kọrin ẹ̀mí àlàmú Látúnjí Mr. Wáídì arówó kókò bọ̀bọ̀ yàtọ̀jọ́ dákú musician Wáídì àlàmú tí bá ń ṣeré mi kò máa sí gàlálà Ọlọ́run ló ṣẹ̀dá mi kì í máa ń ṣènìyàn sọ pé what's gonna jí what's gonna lẹ arówó kókó dáńkú musician ìlú Ẹ̀gbá lọ́mọ wa tó ti gbẹ́ǹjẹ̀ dọ́là sọ pé what's gonna jí what's gonna lẹ ibẹ̀ ni mo ti kọrin bírun bá pẹ́ lórí arówó kókó irun adéwu gbọ́n tẹ èyí tẹ̀yìn fàtẹ́gùn tọ́ta tẹ̀tù ló ṣe gbé àtẹ̀gùn gbé yẹn lọ́bọ̀ tá bá ń lùlù bàjẹ́ ṣọ́bọ́lù wa ò jẹ́ ọdún bọ́ bá lémi sísí bọ́ lémi jù bẹ́ẹ̀ lọ èmi à ń bóore ọ̀tá àtàwọn ẹlẹ́gàn mi o mo kọrin mẹ́pọ̀ mọ́ kékeré ẹ fún mi ládùúrà àgbàlagbà ẹ fún mi ládùúrà o kèrè mi ń gòrò arówó kókò yàfi bàbá ń lùsì òbí kékeré
ìṣẹ́gbẹ́ òkúta ṣíbí kékeré àdúrà o ó yá mi lára ojú kòǹgò èpè lọ àdúrà ló máa ń gba agbára kì í gbà o. nígbà tí a ṣe rẹ́kọ̀dù Sultan Music tá a ṣe yẹn tán iṣẹ́ eléyìí yálà pé iṣẹ́ eléyìí ó ti dàgbò ti jò nìyẹn o a tún máa tẹ̀síwájú náà ni o òkun abámọ̀ tí a tún lè ṣe aṣáṣe orin yẹn gbà yẹn wọ́n pe àbúrò mi kan ní agbára orin lẹ́yìn aláàjì ìsìn Isa Alábẹ́dé torí mo fẹ́ lè sọ pé gbogbo àwọn rẹ́kọ̀dù tí mo ṣe ó jẹ́ èèyàn kan tí ó máa ń ṣàtọ̀nà mi ọmọ àdúgbò mi ni ó dẹ̀ fẹ́ràn mi. Isa Alábẹ́dé wọ́n pè ní agbára orin lẹ́yìn aláàjì ìṣẹ́fẹ́ àlọ́. ẹ̀dọ́ ẹ jíwèé orin ẹ̀ kan gbé. kò parọ́ àbúrò mi ni mo gbéwèé orin ẹ̀. ẹ lọ fi ṣe rẹ́kọ̀dù. mo gbéwèé orin ẹ̀ orin yìí náà ó ti sọ fún mi pé ẹ̀gbọ́n ó ti lò mo ní mo ti lò ó jẹ́ àbúrò mi tó fẹ́ràn mi ó dẹ̀ fẹ́ kí n ní lọ síwájú torí ọ̀rọ̀ mi máa ń dùn pé ẹ̀gbọ́n àyẹ̀ ní nǹkan ẹ̀gbọ́n ti mi náà kọ́ bí tí mi náà bára mi yìí mi ò sọ pé kátà máa rí pẹ̀lú Ọlọ́run tí ọmọ yẹn jẹ́ ọmọ kan tó ó máa ń ṣàtọ̀ lórí ọ̀rọ̀ rẹ́kọ̀dù mi orin tó ti ẹ̀kọ́ fún mi pọ̀ gan Àlàmú Látúnjí Mr. Wáídì yẹn òun ló ṣe Àlàmú Látúnjí Mr. Wáídì arọ́ òkòkò bọ̀bọ̀ yàtọ̀ òun ló ṣe fún mi tó àìmọye orin yẹn tí mo lò irú orin yìí orin bàbá kan lára kò òun ló tó. oríṣiríṣi ìmọ̀ ló wà nílé ayé ìmọ̀ kákéwú kákékùrá ní ìdópin ìmọ̀ ní nílé ayé tòótọ́ ìmọ̀ gidi lórin kíkọ́ káfà táàmọ́ o káfà táàmọ́ o kátúlù má táàmọ́ o kó bọ́ sí létí gbajúmọ̀ o ó tóbi láyé ń bí. oríṣiríṣi ìmọ̀ ló wà nílé ayé ìmọ̀ kàkàwé kárẹ̀lú London o ìmọ̀ ní nílé ayé tòótọ́ ìmọ̀ gidi lórin kíkọ́ káfà táàmọ́ o káfà táàmọ́ o kátúlù má táàmọ́ o ó bọ́ sí ilé tí gbajúmọ̀ ó tóbi mi ò lè ka orin Isa Alábẹ́dé ẹgbà orin mi ò lè ka ó pọ̀ rẹpẹtẹ. Legali Mukaiba kọ́lẹ̀ change. So Isa Alábẹ́dé ó jẹ́ ọmọ kan tí Ọlọ́run fún ní ẹ̀bùn orin tó bá sùn báyìí ó máa kọ orin lẹ̀ ni so ẹ̀bùn tó lọ́n fún ní kálukú. Producer ni. Lẹ́yìn ìgbà tí a ṣe orin Sultan tán bí after 3 or 4 years àti ṣe orin yẹn tán so mo fẹ́ tún lọ gbé orin yẹn fún Ẹ̀rọ Wa Records mo ti pè yẹn gan sẹ́ẹ̀ tó ní arókò máa bọ̀ ní àbúrò mi àló máa rí mi pé ẹ̀gbọ́n àwọn àṣeyẹ́kọ̀ mi ó dẹ̀ lu sákàrà mi gbà yẹn ó ní àló máa mo ní rẹ́kọ̀dù ilé mo fẹ́ kó boost gan ni because àwọn eléyìí wọ́n rẹ́dí àti finance ó ní ẹ̀kọ́ òun ṣe so mo lè hand over fún àtẹ̀ṣe orin yẹn àdúpẹ́ Ọlọ́run pé ìyẹn náà ó boost díẹ̀ so ó boost. Kí lẹ pè title yẹn? Title yẹn ni stand out okay. Kí lẹ kọ ńbẹ̀? Inú orin stand out mo kọ́kọ́ sọ pé ìtàn òdì afọ́jú pẹ̀ láàárọ̀ òwe tẹ́ tí ẹ gbọ́ ẹ máa bá mi ká lọ òdì afọ́jú pẹ̀ láàárọ̀ ni wọ́n jọ ń gbé nínú ilé kan ṣoṣo ṣùgbọ́n afọ́jú nìkan òun ló sì níyàwó ìyẹn tún jáfọ́jú ó wá díjọ́ kan ó di pẹ̀lú afọ́jú wọ́n rè tọrọ owó ṣàdédé nínú kò di mọ́lẹ̀ ló bá sáré wálé ẹbí mi pé kí lórí àrọ̀ ló bá lórí ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tó jáfọ́jú kàyéfì ńlá lọ̀rọ̀ yìí báwo lòdì ṣe fẹ́ ṣàlàyé bá fojú bá dé ẹni bá mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí arówó òkòòkò ẹni kò rí mi nílé àdìsú lẹ́gbọ́ àdìtú lẹ́gbọ́ ọ̀pọ̀ òdù aládìtú ni mí Mr. Lingo wéde mo tún gbé jìbìjìbì orin dé mo tún gbé pamù orin dé o ó yá kẹfì bọ́ọ̀dì ta odò ẹ̀ fi jó pawọ́. Mo ń bọ̀ sá o orin tẹ́kọ yẹn ẹ tún mú fún mi. ìtàn òdì afọ́jú pẹ̀ láàárọ̀ òwe tẹ́ tí ẹ gbọ́ ẹ máa bá mi ká lọ. Ìtàn bàbá lálùfáà pẹ̀lọ́mọ kéwú tó fẹ́ yàwó kan tó dá gan. Òdì afọ́jú pẹ̀ láàárọ̀ ni wọ́n jọ ń gbé. Tó fáìn gan, tó pírìtì gan, tó rẹwà gan. Kíá ni bàbá yẹn ya àwo rẹ̀ sínú ilé ẹ̀wà gbọ́hùn tó ṣẹlẹ̀. Òdì afọ́jú pẹ̀ láàárọ̀ tí mo ń wí. Ó wá di ọjọ́ kan òdì pẹ̀lú afọ́jú.
wọ́n rè tọrọ owó ṣàdédé nínú kò di mọ́lẹ̀ ló bá sáré wálé ẹbí mi pé kí ló rí. Obìnrin ò lọ́gbọ́n ètè lọ́lọ́run fún wọn mo bẹ̀rù wọn dọ́ba òye wọn ò lọ́gbọ́n ètè pẹ́ lọ́rùn fún wọn mo bẹ̀rù. ẹ̀rùbó nìyẹn jọ̀dá. àwọn ló bá lórí ìyàwó ọ̀rẹ́ tó já fọ́jú. ó ní pẹ̀ yàtọ̀ sí bàbá alálùfáà pẹ̀lọ́mọ kéwu kò sẹ́ni tó rí òhò mi bó bá ṣe rọ́mọ bá pa. àrò ló bá lórí ìyàwó ọ̀rẹ́ ẹbí mi pé kí ló rí. kàyéfì ńlá lọ̀rọ̀ yìí báwo lójú ṣe fẹ́ ṣàlàyé bá fọ́jú bá dé ẹni bá mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí yàrá òkú. ṣé alábẹ́dé náà ló mú ìwá. alábẹ́dé lè ṣe. no. Isa alábẹ́dé ó jẹ́ kọ̀mpósà gidi. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Arówó kókò yàtọ̀ sí ìrírí àkọ́kọ́ tẹ́ ti sọ ti producer yẹn àwọn ìrírí mi wo lẹ tún ní ìdíṣẹ́ fújì. bẹ́ẹ̀ nígbà tí mo wà lẹ́yìn Alhaji Sefi Alao àìmọye ìrírí rẹpẹtẹ lọ́dún kan Alhaji lọ ṣeré kan ní fọ̀ tí mò ń gbèrè fún wọn ìgbà tá máa rí máa yìí ó da gbogbo àgbo níbi pé àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ gan bí tí mo lọ sásúdà yìí ibẹ̀ ni ilẹ̀ mọ́ bá mi gan ètè mi rí tí mo rí fún ara mi tó bá mi lẹ́rù pé ṣé fújì máa ṣe ṣiṣá mo lọ ṣe eré kan ní Èkó nínú Yaba Tech eré yẹn wọ́n ti gbé fún látọ̀sán ẹni ẹ sọ fún mi pé àtọ̀sán mọ́jú ni ìgbà tí máa débẹ̀ adébẹ̀ ní kọ̀ bí after 7 lálẹ́ pé a lè tètè bẹ̀rẹ̀ pé but night ni lẹ́ni yẹn sọ fún mi ọ̀táyé ìgbà yẹn kẹ̀ ní ìlànà gbére ńgbà yẹn 2005 pẹ̀lú àgbárí ìgbò instrument gbogbo ẹ̀ Urban Boys adéyà pàtàkì ẹ̀ báyìí kó ṣe wọlé báyìí ni wọ́n sọ fún wa pé wọ́n ti parí pátì wọ́n parí pátì kẹ̀ ń bá rí mánu kan máa yẹn giant báyìí ni ọ̀gá olórin yẹn dà ẹ̀tẹ̀ kọ́kù wá fún mi náà ó wà nú mọ́tò yẹn gbogbo mọ́tò yìí ó yá kẹwàá wọn lọ sínú ọ̀sà mo ní mo dáná nínú ọ̀sà kẹ gbogbo sáṣọ mi ò dẹ̀ tó kọ̀ọ̀kan wà pé máa yẹn kẹ̀ ní ó ní ohun tó ń gbáfẹ́ lálẹ́ tí náà tó gbáfẹ́ lálẹ́ tí ibi tí bóyá sọ pé èmi tó gbáfẹ́ lálẹ́ tí yẹn in fact mo ti ń tọ́ sínú ṣòkòtò nípa eléyìí tó gbáfẹ́ lálẹ́ tí ló máa irú èmi kí wà ní mí àyà mi wá ń jà sí bọ́ọ̀lẹ̀ nú mọ́tò mo ló gẹ́lẹ́ yẹn dà wọ́n sá fún mi wọ̀n eléyìí lọ́gá olórin ó ní mínísà ó dà pé ẹja ló máa jẹ́ wọ́n máa lọ mú ẹ́sàn máa lọ kẹ̀ ẹbọ náà sà so nǹkan yẹn ó ti dẹ́rù bá mi gan wọ́n ṣàní kí n bọ́lẹ̀ ẹni tí mò ń sọ yìí ó lè fẹ́ mú mi báyìí kó jù mí sí torí mi ẹni ẹ ní wéètì gan ó ní gẹ̀ tó ní ó ní kí mo fẹ́ ṣe bàbá yìí bá bẹ̀ sí ní ké mo bẹ̀ sí ní ké tí mo yíra mọ́lẹ̀ wọ́n yíra mọ́lẹ̀ wọ́n sáwọn ní pátẹ́ṣà jáde ó jọ ó jẹ́ pé mo bẹ́ẹ̀ ní ṣe jẹ́ sóní pátì tó ṣàbà bẹ̀ wọ́n ó ti pẹ́ jù bí wọ́n ṣe bẹ́ẹ̀ ni but station mi lọ́dún yẹn náà pé léyìí ìkan ló tún wá tún yà mí lẹ́nu bàbá yẹn sójà ni eré yẹn jẹ́ tòkò tí n bá dẹ̀ fẹ́ kọrin tí n bá ti rí keyboardist kò máa ń dùn mọ́ mi so wọ́n ti torin iṣẹ́ láti nǹkan bí 12 ní pàtí yẹn ní ìtàgẹ́mọ̀ gbé lọ́dún yẹn lọ́hùn ẹni tí mo fẹ́ ṣeré fún ìmọ̀ pé sójà ni wọ́n wá sọ fún mi lóyún ọdẹ sanwó nígbà dọ́là gan lọ́bi sanwó lọ́dún yẹn lọ́hùn wọ́n fi dọ́là sanwó wọ́n dẹ̀ fi náírà tún sanwó fún mi so báyìí dé wọ́n ti torin iṣẹ́ mo kàn rí pé mo wá àṣé keyboard tí mò ń dóde àṣé nǹkan ti dọ̀hún tèmi ò mọ̀ mo kàn dó ni mo kàn rí mọ́tò yẹn kàn wọlé ni pé where's the chairman Arokoko mo kàn rí àwọn sójà mi ní sójà kẹ ibi tí mo dúró sí mo ti ń gbọ̀n báyìí pé
kí ni sí a ní play mo náà ní play lẹ́yìn sá ṣé àwọn sójà sọ pé ṣé ìwọ ni ṣáàmà mo ní mi ní ìkan gbọ́ Yorùbá nù wọn ìwọ ló fẹ́ kọrin mo ní mi ní sá ìwọ yìí láwọn ọ̀gá àwọn dúró dè ṣé máa lọ jíjà níyà o mo ní mi ní ṣáàmà sá sójà yẹn wá sọ fún mi pé arákùnrin wọn ní káwọn lú ẹ nílùkulù gbọ́ ni o ṣé o ṣọ̀pọ̀ lẹ́fẹ̀ẹ́ kọ́ mo ní mi ní sá pé ó ní kíbọ̀dù mi lóde ọ ní ìkìlẹ̀ ìyàwó lẹ́sí mọ́tò yìí àwọn sójà wá sọ mi pé tí n bá ti dé pàtí yẹn pé àwọn máa fún mi ní ìgbà tí kan ìṣá máa yíra mọ́lẹ̀ mo ti gbọ́ta nǹkan tó ń fọ́ ìsìn wọn pé ìwọ yìí láwọn ọ̀gá àwọn dúró dè ìwọ yìí tó mú ní pàtí yẹn báyìí sójà yẹn kọ́ fún mi pa ló fún mi gbà tí ó bá mi lé ọ̀gá wọn bá ní wọ́n fi mí lẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ orin àwọn sójà yẹn mèrè báyìí ni pé wọ́n dà fún olórin ni bọ̀bọ̀ yìí àwọn sójà yẹn lọ́dún yẹn lọ́hùn mo fún wọn ní owó ní wọ́n dùn wọ́n ṣàdúrà fún mi bí àwọn òrìrú eléyìí àwọn tó ti fọ yín létí rí bẹ́ẹ̀ ni wọ́n ní pé àwọn òrìrú eléyìí pé tó àwọn ọ̀gá àwọn lọ́n pọ́n ilé báyìí wọ́n lọ́n dóde la ni wọ́n dùn àtijọ́ mu tí mi ò lè sọ tán. Arówó Kókò ẹ kúrò lẹ́yìn Sheffield lọ́dún 1989 àbí lásìkò tẹ wá dákú yẹn àwọn olórin wo lẹ tún mọ̀ ń gbà. nígbà tẹ́mi bẹ̀rẹ̀ tí mo kó lẹ́yìn Alhaji Sheffield Alao àwọn tí mo bá lò gbà dáadáa Alhaji Kabaka wọ́n sì ń kọrin dáadáa. Kàbá wo ń bẹ mọ̀ pé méjì Kàbá Ẹ̀gbá Tẹ̀gbá ok. wọ́n kọrin mo bá wọn lẹ́nu ẹ̀. Eleganza ńkọ́. Eleganza àjọ ń kọrin ni. Mikado. Bọ̀dá Mukaila ló wà ń sìn. ó wà ní Ìjẹ̀mọ̀ kọ́ ló wà. Ìjẹ̀mọ̀ mo bá wọn yẹn Mọ̀rúfú Ebi. Ọmọjọ dádì ńkọ́. Ọmọjọ dádì ẹ̀yìn mi ni ẹ̀gbọ́n mi wà. Saheed Àjàsà ńkọ́. Saheed Àjàsà gbogbo àwọn yẹn mi ò mọ̀ wọ́n gbogbo gbà yẹn nítorí gbogbo gbà yẹn Ọlọ́run pọ́n mi lé o Ọlọ́run bá mi dá nǹkan padà ni bí mo ṣe jáde ńgbà yẹn ó ní agbára díẹ̀ lẹ́gbàá yìí bẹ́ẹ̀ ni nítorí gbogbo ìrìn àjò tèmi gbogbo àwọn tó máa ń ṣòṣèré fún jù bí àwọn alákọ̀wé so ẹni tó manage band mi ńgbà yẹn lẹ́yìn tí bọ̀dá mi tó fi mí lẹ̀ ẹni yẹn ń sìn ó wà l'Ábùjá ń sìn Akin Aládé. So Akin ó jẹ́ kí band mi òun ló jẹ́ kí n mọ̀ pé onífújì béèyàn ṣe ń múra béèyàn ṣe ń sọ̀rọ̀ because àwòṣe Alhaji Wasiu Ayinde wọ́n pè nìkan ní Dayọ̀ Olómù Dayọ̀ Olómù yẹn òun ló máa jẹ́ kí Alhaji Wasiu Ayinde bó ṣe máa sọ̀rọ̀ pátí aṣọ tó máa wọ̀ lọ sí pátí Dayọ̀ Olómù tó bá dé pátí bálájì ṣe máa wẹ́ bó ṣe máa sọ̀rọ̀ bó ṣe máa jókòó so àwọn yẹn wọ́n fi education wọn wọ́n fi blend Fuji Alhaji Wasiu Ayinde àwọn lọ create consolidation so gbogbo ìṣe yẹn ni Akin Aládé yẹn wò Akin máa ń gbé mi jáde nínú pépà ńgbà yẹn ìgbà yẹn ó ṣiṣẹ́ ní Concord Press ní ìwé ìròyìn Alhaji Abiola so ó wà ní Yorùbá section nígbà yẹn so pé máa kọ́ jáde nínú pépà Akin Aládé ló ṣe táwọn rí mi Kánò ní Sokoto tì mí nínú báńdì yẹn gan dẹ̀ gbogbo àyàn máa ń ṣeré bí kan ní Raymond Lomida so òun ló máa lọ bá wọn fans ọlọ́bọ̀dà Ṣẹ́gun nìyẹn bẹ́ẹ̀ ni so òun ló máa lọ bá àwọn èèyàn káàkiri àwọn ní artist kan sà ó wà ókè o ìkíni kan táwọn bá dẹ̀ rí náà gbà ní tó fi mú tí wọ́n tó so ìbò báyìí definitely olórin yẹn náà gbọ́dọ̀ wà ókè. Image yín àti branding l'Akin Aládé kí ló wá dé tẹ́ ìwẹ́ lómi kó máa ṣe yẹn fún yín láti gbà yẹn. ṣe rí ìrìn àjò àwọn ọmọ ẹ̀dá téèyàn bá fẹ́yàwó tíyàwó yẹn bá da nínú ilé rẹ̀ tíyàwó yẹn bá da jẹ́ pé tó wá máa délé ó ti ṣèbẹ̀ fún ẹ aṣọ ẹ ó ti fọ̀ téèyàn bá lùsì ìyàwó yẹn kó tó gé ẹ̀ ó máa pẹ́ díẹ̀ so ìrìn àjò yẹn fẹ́ sọ pé èmi ni manager ara mi èmi ni sáà manager everything but Olúwa sáà ń bá wa tó àlùmọ́ àná bá mi kú díẹ̀ náà bẹ́ẹ̀. ṣálùmọ́ tó ń ṣẹ́wó ń sìn. bẹ́ẹ̀ ni so ìrìn àjò yẹn nígbà tákin ó ti fi mílẹ̀ aṣá manage band yẹn náà ó ṣe kò dàbí kéèyàn rí good manager tó lè handle band manager ọgàn ni I need so. tabara nǹkan tó wà ń sìn tán náà fẹ́ manage tán sàn dáadáa. yá ìyẹn gan mo wá sí i torí olórin need manager ó ní percentage lórí play mo ní ọ́fíìsì nígbà yẹn mo ní secretary tá bá gba play kan lórí play yẹn owó booking sí secretary mi ni
lórí play ó ti ní iye tákì ń gbà tá a bá dé play táwọn báńdì gbà tiwọn. Kí ló wá dé tákì Àlàdé kúrò lọ́dọ̀ yín? adúpẹ́ fọlọ́run torí Akin gbà yẹn ká sọ pé èèyàn wá ó fẹ́ bí kí èèyàn wá ṣe nǹkan kan pé màá máa fowó kíní fi finance school yẹn ó ń lọ sí school gbà yẹn ó ń lọ sí Ìlọrin so ń fowó fújì yẹn náà fi ń lọ school ó dẹ̀ manage rẹ̀ ó dẹ̀ fi everything ó dẹ̀ nígbà tó lọ́run dẹ̀ ṣetán fún ajọ́ tó máa kú ní white ẹkùn tó máa lọ sẹ́kọ̀ọ́ pé tóun bá tún dẹ́kọ̀ọ́ wọn á tún lè ó dẹ̀ dẹ́kọ̀ọ́ ìgbà tá a kí dẹ́kọ̀ọ́ ni mo gẹ́ẹ̀tì Túndé Sẹ́ríkì Akin Àlàdé ló fún mi ní Túndé Sẹ́ríkì pé òun ní artist kan fà torí ńgbà yẹn ó máa ń rìn mọ́ Percy Adémokùn manager Wasiu Ayinde Akin máa ń jẹ́ sí water parks gan wọ́n ń sọ̀rọ̀ lójú Alhaji Wasiu Ayinde pé àwọn nídìí artist kan Lákin sọ pé ẹ̀sà àwọn ní artist kan arúgbó kò ẹ máa mọ ọmọ yẹn sa Alhaji Wasiu Ayinde kan dá sí ọ̀rọ̀ yìí gbà arúgbó yẹn ok torí gbogbo àyẹn tí Alhaji Wasiu bá lọ sí Amẹ́ríkà tó lọ sí London àpò ẹnìkan ní Kasali Agbájé ẹni Wasiu Ayinde ló wà wọ́n máa wá bá mi lábẹ́òkúta n bá ní play òun lé kí n mọ̀ pé Alhaji Wasiu Ayinde máa ń lo handkerchief white tó máa fi nujú tuntun bá dórí stage ẹ̀gbọ́n àti ra páàkì hanky white yẹn àti rà lání fún mi tó máa dẹ̀ fún lóríání wọ́n náà máa ṣe bí àwọn ọ̀gá ẹ̀ hanky white yìí kó máa lò ó máa ń jẹ́ kí ìyàn tó ń ṣe kíní gan ni tí n bá ti lò kán tó báyìí máa tún fún mi ní tó máa pẹ́ ẹ̀gbọ́n yìí ní tó máa fi hanky white gbà yìí owó gidi ni o. packaging ni ẹ̀kọ́ ṣí báyìí. so tí n bá ti lo hanky white kan tán máa sọnù máa fi ẹbí mi náà máa ránkì ẹ bá rèmi náà tí mò ń lákin white sí so àwọn kan ẹ náà ẹ bá ń wákin white. so tí wọ́n ń jẹ́ káyọ̀ náà gbà bọ̀bọ̀ yìí olówó ni bọ̀bọ̀ yìí o hanky páàkì kan ló máa ti wéṣìn pátì so tẹ́gbọ́n yẹn bá dẹ̀ lọ sí Èkó padà gbà yẹn lórúkọ Ọlọ́run máa fún wọn bí 5,000 naira 5,000 naira like 50,000. owó ńlá ni o. so gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n ti ń ròyìn fọ́lájú Wasiu Ayinde pé ọmọ kan wà lábẹ́òkúta ọmọ yẹn tó ná bí ará Èkó ni o ọmọ yẹn Alhaji arókò náà pé ó máa kọrin bí ti náà ni o ọmọ ṣẹ́fì ni o so ìgbà tí sọ́tà máa dé ní gbogbo òròyìn yẹn ni pé ọ̀nà ọmọ kan wà lábẹ́òkúta akínyà lọ́mọ yẹn wá ojú orin wọ́n ti jí mi báyìí fún Túndé Sẹ́ríkì ìgbà tí màá Túndé Sẹ́ríkì ó ní pé aláìṣe lè kọrin ó ní mo lè kọrin lọ́dún yẹn lọ́wọ́ tẹ̀ ń bí mi pé ṣé mo lè bú Ṣínà Àkànní mo ní mi lè bú Ṣínà Àkànní sáà o ó ní bàbá mi ní wọn o ilé bàbá wọn nìyí ilé bàbá tèmi náà mi ní mi ò tó bẹ́ẹ̀ sàmì ìlú mọ́tò ní òkè ó tẹ̀ lè bú Ṣínà Àkànní o ìmọ̀ tó pa àwọn àtàlájì Ṣínà Àkànní papọ̀ nígbà yẹn ó tẹ̀ lè bú o ò lè bú o gbà pásìkò ẹ̀ ti tó mo fẹ́ fowó bà ẹ́ jẹ́ mi ò gbọ́rú ẹ̀ ní my life mi ò gbọ́rú ẹ̀ rí in your life mi ò gbọ́rú mo fẹ́ fowó bà ẹ́ jẹ́ tí mo dẹ̀ nílò tó ara Amẹ́ríkà ni ilé yìí olówó ni tí ọ́fíìsì lọ bí tó lọ mìíràn gidi mo ní mo ti bọ́ sáyé báyìí ó dẹ̀ ń ṣe máa sáìn mo ní mínísítà mo sáìn gbogbo láìpẹ́ mi fún ìsàn nínú so Alhaji Oríọká wọ́n pè sákárà fún Alhaji Wasiu Ayinde pé àwòkò ọ̀rọ̀ sáìn 4 years à ń pè nìkan náà ní Aláriwo of Africa nígbà yẹn náà ti parí kò Aláriwo of Africa ó ń kọ hip hop báyìí pupa òun náà ní àwòkò 4 years ní kò sáìn òun náà fẹ́ wọlé sínú company Sultan Music so mo ṣáà sign 4 years fún aláyé tàbí ṣe goodness yẹn gbà yẹn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n yẹn ti fílẹ̀ fún mi láti ṣe bọ̀ adúpẹ́ ọ̀dọ̀ lọ ìrìnàjò yẹn ó ní agbára gan kó tí mo tẹ̀ kọ́kọ́ fi ọ̀gá mi kọ́kọ́ ṣe pé mo fẹ́ kí ọ̀gá mi mo fẹ́ kó boost mi padà freedom yẹn aláwo kadòso bàbá ṣẹ́fì àtúnmí o gbogbo ń tárówó kòkó bá ṣe oríjà làálà mú ọmọ ń sunkún bàbá ẹsẹ̀ bàbá sunkún ọmọ ẹ̀ o àní mo fẹ́ ṣe freedom alálà ó mo fẹ́ ṣe freedom nísìnyí mo fẹ́ ṣe freedom àlàó mo fẹ́ ṣe freedom sẹ́ o mo fẹ́ ṣe freedom o lẹ́yìn aláwo kàndóso sẹ́ bàbá ṣẹ́ fìyà tù mo fẹ́ ṣe freedom sẹ́ mo fẹ́ ṣe freedom o àní mo fẹ́ ṣe freedom mo fẹ́ ṣe freedom o. kì í ṣe pé nǹkan kan wà láàrin àwọn tí ṣẹ̀fí pé wọ́n ń jà ó má ṣì wá gbọ́ o tó dẹ̀ máa ń lọ ságbo wọn dáadáa o. gbogbo àlọ́ fún mi lówó. so ẹ máa tó mo ṣe ń gba sálárì lẹ́yìn ẹ̀dọ́ ńlá. ẹ ṣe ń gba sálárì. sálárì mo ṣe ń gbà lọ́wọ́ Alhaji dọ́là bó bí tó bá pè ń bì kan lábẹ́òkúta tí n bá débẹ̀ bá ti rí wa àrùn kò onídé owó rẹ̀ wá gbà yẹn o máa fún mi. àkílẹ̀ a tún fẹ́ ṣe freedom fún. àìrọ̀ yẹn ọ̀tọ̀
ẹ̀yin ọmọ àgbáyé mo fẹ́ ṣe freedom. àwọn ọmọ Ẹ̀gbá káàkiri àgbáyé gbogbo àwọn olólùfẹ́ ṣe gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá gbogbo ẹ̀yin olólùfẹ́ Aláwo Kàndòso. ẹ bá a sọ fún wọn pé Alhaji Alamu Arówókókó fẹ́ ṣe. ẹ sọ fún gbogbo lé mo fẹ́ ṣe freedom lẹ́yìn Aláwo Kàndòso. bàbá Ṣẹ́fíyàtù mi. ọmọ sunkún bàbá ẹ̀sẹ̀ bàbá sunkún ọmọ. mo ń bọ̀ ẹ fún mi lórin Ṣẹ̀fíù bíi 3. Gúdúgúdú kan ìyáàlú kan, gúdúgúdú kan ìyáàlú kan, ọ̀gá mi fi igi ọlá lé mi lọ́wọ́. Ìbàlọ́wọ́ Kàndòso Adékúnlé tó fi igi ọlá lé mi lọ́wọ́. Tó ní gbogbo ọjọ́ kọjọ́, gbogbo oṣù kóṣù wo, gbogbo ọdún kọ́dún. Tó bá fi igi ọlá náà ṣe kórí ẹ má má jẹ́ bàjẹ́ torí pé dúkìá ẹni orí ẹ má má jẹ́ bàjẹ́ torí pé dúkìá ẹni. ìmí. orí owó lórí mi, orí ajé lórí mi, mo jí lówùrọ̀ yìí o, mo bẹ́lẹ̀ dà sọ̀rọ̀ ìpè kórì mi lànà rere fún mi. orí ajé lọ ọmọdé jí ó jí tàpọ̀ tààrọ̀ o, oníṣòwò jí owó ọjà ní kùsùn, oníṣòwò jí owó ọjà ní kùsùn wa, èèyàn dàgbà ó darúgbó ó tún sì ní ìjà àjọpẹ́. ẹ má má dálẹ̀ kù, ara ajé ló ń ta, ara owó ló ń ta o, ara ajé ló ń ta. onímọ́tò tó gbéṣẹ́ fíù tí ò fẹ́ rí jà mọ́mì, tí ò fẹ́ rí jà dádì, ẹni kó gbé mi gbàgbó rẹ̀ lọ, kó lọ já mi síta bàbá mi, kó lọ já mi síta bàbá mi. ó wù mí kí n ṣe freedom yẹn nítorí ní bí ọdún bíi 4 sẹ́yìn ọ̀rẹ́ mi kan láti ìlú òyìnbó à ń pè ní Felix Dudun, ó wá láti support mi láti ṣe freedom yẹn, but ìrìn àjò yẹn gbà yẹn náà tí mo ti aláàjì mo lọ sọ́fíìsì wọn, secretary wọ́n dẹ̀ fún mi ní ìwé yẹn gbà yẹn pé wọ́n sign pé láti ṣe freedom yẹn gbà yẹn, but bóyá aláàjì bóyá ìrìn àjò wọn gbà yẹn wọ́n tó lọ sí America, kò jẹ́ kí gbogbo àwọn nǹkan yẹn kí ó wọ̀. Alálàmú mo fẹ́ ṣe freedom lẹ́yìn Kúnlé Kàndòso, bàbá Ṣẹ́fíyàtù mi o, gbogbo ọmọ àgbáyé mo fẹ́ ṣe freedom o, ọmọ sunkún bàbá sunkún ọmọ ẹ lọ́wọ́ Ọlọ́run máa ṣe. Alálàmú mo fẹ́ ṣe freedom o. now àwọn rẹ́kọ̀dì bí ìwọlẹ̀ tún ti wá ṣe lẹ́yìn gbogbo àwọn. rẹ́kọ̀dì tí mo ṣe kò ju 4 náà lọ torí a ṣe Nàwà, lẹ́yìn Nàwà mo ṣe CD yẹn Àkọ́rìsì, lẹ́yìn Àkọ́rìsì yẹn mo ṣe Goodness yẹn fún Sultan Music, lẹ́yìn yẹn mo ṣe wá sí Standard fún Aloma, ó jẹ́ 4 àti ṣe jù yẹn lọ. ẹ ṣiṣẹ́ ìgbà ní Standard yẹn jáde náà. Standard sí ti jáde bí àìpé bí ọdún bíi 7 sẹ́yìn. ó ti pẹ́ o. ó ti pẹ́ o. ẹ ti díù fún rẹ́kọ̀dù mi. àwọn aláàánú ọmọ Nàìjíríà náà láwọn wà. ó dà náà ṣé eré yìí náà ẹ sì ní band táwọn èèyàn bá fẹ́ ṣe event báyìí. lágbára Ọlọ́run a sì lérè lójú ọ̀nà gan dáadáa. torí àwọn èèyàn ń wò wá káàkiri àgbáyé sí ọ̀pọ̀lọpọ̀ ló ti rí yín pé Alamu Arówókókó rè o. a sì lérè lójú ọ̀nà. ìgbà tẹ́yìn ṣeré yẹn ẹ ti ṣeré pẹ̀lú Wàsíù rí. bẹ́ẹ̀ ni ní ti water park yẹn náà ni a jọ ṣe. ok Pàṣọ ńkọ́. Pasuma àti jọ ṣeré náà dáadáa. Saheed Òṣùpá. Bẹ́ẹ̀ ni. Màláíkà ẹ̀ ni mo fẹ́ sọ pé Alhaji Màláíkà ni the first àti jẹ́ pé àti ìrà face to face báyìí. àti ìrà yìí. ẹ rí Màláíkà rẹ̀. mo mi lórí stage ẹ̀ bí a kì mo léré bí a kó wá pìlẹ̀ Abẹ́òkúta kí mo náà léré jọ yẹn. ẹ ríra rí. àti ìrà yìí. Òbésèré ńkọ́. Òbésèré wọn mọ̀ mi dáadáa, kò sólé tó wà Nàìjíríà tó mọ̀ mi. Àtàwẹ́wẹ́ ńkọ́. Àwẹ́wẹ́ ó mọ̀ mi dáadáa bẹ́ẹ̀ ni mo wú. Táyé Currency ńkọ́. Currency ó ń gbórúkọ mi because èmi àti brother ẹ̀kan láti jọ ṣeré dáadáa ní Tabantari. wọ́n pè nìyẹn ní Kọ̀mí Jackson bí ó ṣì wà bí ẹkùn wà mí. Rashida Ayinde mèrè ń gbé nǹkan. Alájí mo ti ṣe pẹ̀lú Alájí Rashida Ayinde ní Drovers Hotel náà again. Sandoka ńkọ́. Sandoka ó mọ̀ mi dáadáa. Kẹ́mi Yẹra Mọ́nì ńkọ́. ọ̀gá mi nìyẹn, àwọn yẹn mọ̀ mi dáadáa. Apéké Súlè ńkọ́. àwọn indigenous àwọn yẹn mọ̀ mi. Indigenous Mọ̀rúfú Èbí ńkọ́. ọmọ mi. Ṣákìrà Ayéyé Oge ńkọ́. ọmọ mi yẹn mọ̀ mi dáadáa. Adéwálé Àyùbá. Bàbá ọmọ mi dáadáa. Mo mi ṣe dé pẹ̀lú ọbọ̀ tọ́mọ̀ nípa àwọn Arówókókó, ọmọ mi dáadáa. Kọ̀lìntì Àyìnlá ńkọ́. Bàbá ẹ̀kan ni bàbá rí mi rí. Ọdún yẹn lọ́hùn ni ẹnìkan pẹ̀ nìkan ní
Marcus Adéyanjú ó mú mi lọ sílé wọn máa ń gba iṣẹ́ lọ wọ́n gbà yẹn àwọn náà ṣe rẹ́kọ̀dù díje fún Alhaji Sheffy Alao wọ́n mú lọ sí Alhaji Kollington gbà yẹn wọ́n fẹ́ kí n máa gbọ́rọ̀ ẹnu Alhaji láti máa fi kọ́gbọ́n ọ̀tún wọn sọ fún Alhaji pé olórin lọmọ yìí nígbà tí mo ṣe wá kúrò ńbẹ̀ ni Marcus wá sọ fún wọn pé ọmọ tó mú wá lànà yẹn Alhaji olórin ni o Alhaji ni Marcus ọsọmọ rí o jọ tí mo ti ń kọrin fújì mi ò gbìyàn rí o torí ọdún tí mo kọ́ délé Alhaji Wasiu Ayinde ó ní ọ̀rọ̀ kókó má búyàn láyé má bá wọn búyàn tó bá ti búyàn wá já ọyàn má búyàn mi kí wò wọn mi ò kí wò wọn mi ò ń wò pé èèyàn kan bú mi rárá mi ò kí wò wọn mo ń lọ tèmi ni tó bá ti búyàn máa lọ tí ẹ wọ́n nǹkan tó lọ máa ṣe lọ́dún yẹn lọ́mọ tẹ̀lé Alhaji Wasiu Ayinde nǹkan tó wà lọ́kàn mi gangan Alhaji Wasiu Ayinde fi ṣàdúrà fún mi ó ní wáìdì ọmọ wọlé mi ó máa kọ́ ọ̀tọ́dọ̀ ìgbìlẹ̀ tó jẹ́lé lọ ṣe níjẹ̀bú ní ìgbà yẹn lọ́kọ́ta okay ọdún yẹn mo délé wọn mo ní ìwọ lọ́hùn ìjọ ọmọ tó fẹ́ kọrin tí màá kọrù ilé ìwọ lọ́hùn lédùmarè ní ìwọ lọ́hùn bó dẹ̀ ṣe ń bọ́lẹ̀ báyìí tí wọ́n ń tán ní kálàjì oní ó kó ṣàdúrà fún mi ó ń bọ̀ ní ọba òkú nǹkan dání náà lájú mo ní ọ̀gá mi ló máa ṣe yẹmi ya arókò ya fún ìrọ̀lọ́rọ̀ start wá fún mi ìrọ̀lọ́rọ̀ start àwa ara wáìnì méjì ó dẹ̀ ìgbìmọ̀ start yẹn fi ṣàánú ìwò arókò ó máa ṣoríire o. ẹ fún mi Wasiu kan kẹsàn nọ́mbà yín torí ẹ máa ń kọ Wasiu dáadáa. alamọ márùn kòkò ọlá tó tún jí mo dúpẹ́ Ọlọ́run mi o bàbá o ṣé mo dúpẹ́ Ọlọ́run mi o bàbá o ṣé bẹ́rù dúpẹ́ òré àná àgbòrí ńláńlá ṣòro Ọlọ́run mi olóhùn méjì tó kọjá pẹ́ mo rọ́wọ́ ìkẹ́ Ọlọ́run orí nínú ayé mi lílọ bíbọ̀ ní ìrọ̀rùn mo ṣe ń dúpẹ́ fọ́lọ́run ẹni bá mọ̀ rí Ọlọ́run kó wá tún kẹ̀kẹ́ ẹjọ́ sílẹ̀ óyá mo rí Ọlọ́run wá tún kẹ̀kẹ́ ẹjọ́ sílẹ̀ óyá. Wáìdì Àlàmú Arówó Kókò ẹ fún gbogbo àwọn èèyàn káàkiri àgbáyé lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín báyìí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni tó jẹ́ pé mò ń lò fún WhatsApp 070 63 63 0858 070 63 63 0858 wọ́n ló wà ní WhatsApp mi. nọ́mbà tẹ́lẹ̀ pé Wáìdì Àlàmú Arówó Kókò sí ni ẹ ṣé gan gbogbo ẹ̀yin olólùfẹ́ káàkiri àgbáyé mo mọ̀ pé ti gbádùn ẹ̀ tán bá ní event náà lè pè yín sí ṣé anywhere alẹ́ ti lè kọrin. anywhere kò síbi tẹ́ Arówó Kókò ara mi bẹ́ẹ̀ mo ń kọ lórí pé bẹ́ẹ̀ pè mí lè kó Arówó Kókò mò ń lọ bẹ́ẹ̀ pè mí níjẹ̀bú Arówó Kókò mò ń lọ bẹ́ẹ̀ pè mí l'Amẹ́ríkà máa lọ lálálálá èmi l'Arówó Kókò tó ń sọ lálálálá èmi l'Àlàmú Wáyídì tó ń sọ lálálélélé. That's Kanazi. Thank you, sir. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.